Who is the loved one? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. Gbàdúrà wa dákun máa dójú tì wá nílé ayé wa ká wá sórí rere. Àmínú gbàdúrà wa dákun máa dójú tì wá nílé ayé wa ká wá sórí rere. Àmín Olúwa gbàdúrà wa dákun máa dójú tì wá. Àmín. Gbàdúrà wa dákun máa yẹ̀yẹ́ àwa. Àmín. Gbàdúrà wa dákun wá foríjì wa nílé ayé wa ká wá sórí rere. Àmínú gbàdúrà wa dákun máa dójú tì wá nílé ayé wa ká wá sórí rere. Àmín Olúwa àwùlà kàrọ̀ bí àrẹ̀jọ dáwọ́mà tí kò lè àlẹ́ kẹsìrì wí dáadé lámàlà fi máa kọ́dé kọ́dọ̀ ìta fọ́mùnú ní kàlá ṣe ìwé sáré máa bí. Àmínú gbàdúrà wa dákun máa dójú tì wá nílé ayé wa ká wá sórí rere. Àmín ya Allahu ya Rabbu ya Qaribu hakiki raja'i baligi murade ajitakibiru le barra zara fi wa wara imo ala li ibadi. Àmínú gbàdúrà wa dákun máa dójú tì wá nílé ayé wa. Èdè méjì ní bẹ́ẹ̀ Saudi lẹ́yìn àmìyà àtòfin lárúbáwá àjẹbí wọn ni àmìyà bẹ́ẹ̀ ni wọ́n bá kéwú ni wọn yóò gbọ́ lárúbáwá àfa kọ́ra bí ọmọ yíbò ọba kàwé yóò gbọ́ búrókè ọmọ yíbò bí ó kàwé yóò gbọ́ búrókè. tí wọ́n sọ lù bá bẹ́ẹ̀ nu. Allahu Akbar ẹni ọba délé ìwé ni wọn ní gbé àdàlú ni à. ẹ wo iye ẹ̀sìn tí ń bẹ Nàìjíríà èyí tó wá parí sọ́dọ̀ tiwọn yẹnyẹn tó da délẹ̀ ń lọ́wọ́dé fún wọn pé ayé Saudi ní ayé tí mo parí gbogbo nǹkan fún o dádùn tí mo ṣe yìí o ń bọ̀ lókè ń bọ̀ sálẹ̀ ò sí o ajẹ́pẹ́ lọ́dọ̀ tí wọ́tẹ́kù lọ́ àhákọ̀ tukọ́ọ̀tì bẹ́ẹ̀ Haúsá ń bẹ́ẹ̀ Fúlàní ń bẹ́ẹ̀ Yorùbá ń bẹ́ẹ̀ Kẹ́ńbẹ́rì ń bẹ́ẹ̀ kọ́ra àtúnláwọ̀ OPC àwọn kan bẹ odò làwọn ọmọ wọn pè lọ́sọ̀ọ́sọ́gbó àwọn kan bẹ àwọn làwọn ọmọ wọn pè ní sàwọ́ àwọn ga àwọn kan bẹ eégún làwọn gbé wọn pè lẹ́gún alájì àfáàyí òkè ló tẹ̀ làwọn bọ ẹ wo oríṣiríṣi ìran ẹ̀sìn èdè ẹ̀yà tí mẹ lọ́dọ̀ tiwa ní ọwọ́ àdìbọ́dọ̀ tiwa tí ọlẹ́yìn Nàìjíríà wọ̀tẹ́kùn láàmú lọ́dọ̀ tí ó mọ̀sítà tààtò. níbi tó ọmọ kéwúdé gbogbo òmò tiẹ̀ nìkan lọ́dà wọ́n sàpè tiẹ̀ lọ́dà jù tiẹ̀ nìkan náà lọ́dà níbi tó onímọ̀dé nígbà tó gba first degree wọ́n ní gbogbo àfa àti ọba ní first degree kìí sàfa níbi tó onímọ̀dé bẹ́ẹ̀ni níbi onímọ̀dé níjọ́ tó ní master gbogbo àfa àti ọba ní master kìí sàfa níbi onímọ̀dé níjọ́ tó gba doctor gbogbo àfa àti ọba ní gba doctor kìí sàfa níbi onímọ̀dé káyé lè pè ọ́ láàfa wọ́n kọ̀ rátàlì kùránà ọmọ akẹ́ kùránì lóòótọ́ lè kọ́ la huwa kàríhùn káyé lè mọ̀ kí asarakùnrin bí a bá sọ kùránì kalẹ̀ kì í jáde àǹfààní gbogbo ntọ́ ọ̀fẹ́ kó pè ọ̀fẹ́ wọn pè ọ́ láàfa fọkọ́dí kíílà wọ́n ti pè ọ́ wọ́n kan sára sí ọ ọ̀fẹ́ wọn kan sára sí ọ pọ̀ mọ́ tìláwà dáadáa fọkọ́dí kíílà wọ́n ti wí sọmọ àmàrà bíi ọlọ́run tó wá pàṣẹ nípa yìí fọ̀sí yìí bá ara wájú yìí ọ̀wọ́ náà ẹ̀wọ́ hata hulikiya fi náà. ẹ̀wọ́ náà lọ́nà. wọ́n fi wọ́n náà. ẹ bọ́ látàṣàbánà. ẹ̀yin olóhùn ẹ̀ lè bọ́. látàṣàbánà. ẹ̀yin onípò ẹ̀ lè bọ́. látàṣàbánà. ẹ̀yin alágbára ẹ̀ lè bọ́. látàṣàbánà. ẹ̀yin àfẹ́ ń wá sí ẹ̀ lè bọ́. látàṣàbánà. ẹ̀yin àfẹ́ àsúfí ẹ̀ lè bọ́. látàṣàbánà. kàkẹ́ nàbì ẹ̀yin akọ́ máa ń kí ẹ̀ lè bọ́. látàṣàbánà. ẹ̀yin àfẹ́ ń jálàbí ẹ̀ lè bọ́. látàṣàbánà. àwọn wọ́n ní. alladhina yafrahuna bima ataw. àwọn tí yọ fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ lérí ń ta fún ẹ
lérí ń ta fún lérí ń ta fún ẹ tá a gbélé ọlọ́. ìmọ̀ lóní lọ yíyọ̀ sí. ẹ wá sọ yẹ ẹgbẹ́ dìyà tòótọ́. àfa yìí baba wá sí lọ mọ sí lọ yíyọ̀ sí. wá ń yọ̀ lérí ẹ. ọ̀rọ̀ ìlàyé fẹ́ gbọ́ ńlọ yíyọ̀ sí. lọ wá ń yọ̀ sí. àfa yìí. baba الذين يفرحون بما أتوا kàkẹ́ nábì Baba. agbára ń bẹ lọ́wọ́ rẹ lọ yíyọ̀ sí. ọ̀ ń yọ̀ lérí ẹ. ogun ní bẹ lọ́wọ́ tiẹ̀ lọ yíyọ̀ sí. owó ni wọ́n nítọ̀ yíyọ̀ sí. الذين يفرحون بما أتوا àwọn tó yẹ kí wọ́n ń yọ̀ fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ lérí ń ta fún wọn. lérí tá a gbélé. ويحبون yóò máa wá wù wọ́n yóò máa dùn mọ́ wọn. أن يؤمدوا بما لم يفعلوا kẹ́ ẹ máa fi tí ò sí níṣẹ́ kẹ́ ẹ máa ẹ fi má fi yìn yìn wọ́n. wọ́n. afẹ́ má dákẹ́ o. ẹ má dákẹ́ o. iṣẹ́ lè ṣe yàn fa afẹ́ ẹ̀kúṣẹ́ ẹ kí má la ṣe ẹkúṣẹ́ o. kí la ṣe. èmi ọmọ. tó yẹ kí bọ́lá wọn bá béèrè ọ̀rọ̀ nàìjíríà lọ́wọ́ àwọn àfa bí wọ́n bá ṣe wádìí bí nàìjíríà ti bàjẹ́ kò ní sẹ́yìn àwọn àfa. bẹ́ẹ̀ ni àwọn ọba tó dá kádàrá tí kì í lò. bẹ́ẹ̀ni. ọlọ́run kọ kádàrá ó dá kádàrá ẹlẹ́ẹ̀lú mi lẹ ti gbọ́ pé mo ní ọlọ́run kọ kádàrá àmọ́ pẹ́ńsù lè kọ́ ọba tó wá kọ kádàrá kì í lò. ọlọ́run tó kọ kádàrá kì í lò àfa tó ga ó sì ń kẹ́ mi bẹ́ẹ̀ o. Ayakumullah. àkọ́lé yẹn ń sun látẹ̀kan. àfa wa lè ká sí mi. Alakasimi lakọ. ọlọ́run yẹn ló kádàrá bàbá wa pẹ́ńsù lè kọ́ ìrẹsà mẹ́lẹ́wẹ̀ Allahu Akbar. ó di méjì ṣé mo ti rí nu. Ayakum. mo ní pẹ́ńsù lè kọ kádàrá ẹ sì ní ìrẹsà ń bẹ ìrẹsà lọ́dọ̀ ẹ̀. mẹ́lẹ́wẹ̀. wọn gbọ́ nǹkan mi. àfa wa yẹn kẹ bọ́lọ̀ ń bá máa lo kádàrá ni kò ní yàn wá sẹ́. náà irúṣẹ́ wo lọ́yàn wá. àdìrúni astajibu Astajibu lakum. kò ní sí yín bẹ́ẹ̀. iṣẹ́ àkọ́kọ́. ẹ máa bẹ̀ mí ẹ bẹ̀ mí ẹ bẹ̀ mí. kí n sì da yín lóhùn ẹ bẹ̀ mí ẹ máa bẹ̀ mí lábẹ́ ni mí ẹ kí n sì máa bẹ̀ da mí. yín lóhùn. yóò pé kálukọ́ lọ fẹ́ yìí tí mo retí ta kọ́ lè fún ọ. Allahu Akbar. tá a bá ti lọ jẹ́ máa ṣe retí máa ẹ̀. lọ retí ẹ̀. àkọ́kọ́ nu ọlọ́run kọ kádàrá àmọ́ kì í lò kèé lò ó. kí wá lọ́kọ̀ ọ́ fún kí ni. àwọn màláìkà lè yẹn ń sẹ́kàn mọ́ bí wọ́n sì ṣe mọ́ wọ́n má bàa ṣiṣẹ́ jẹ́. kí wọ́n bá ṣiṣẹ́ jẹ́ kí wá lọ́lọ́run máa lò àṣẹ ni máa pa Allah. ìzá àràdà sí an Ayakula lahu kun fayakun. èyí tó ń bá tilé òun fẹ́ ṣe o àfi kó ṣe é. àyìnbó yín jẹ́ ọ̀kọ́lẹ̀ tó ṣe táwọn màláìkà wá dààmú bẹ́ẹ̀ni èyí tó ṣe ń lágbájá yìí kò sínú àkọọ́lẹ̀ nìtọ̀ mọ́sẹ́ náà nù mo ṣe ta ni. láàyè sàálù àmọ́ yẹ fọ́ọ́lù wà hún yóò sì àlù náà ta ni ó bí mi. tani ó pèrè mi ọlọ́run ẹ̀yin lèmi lè bí pé. ẹ̀yin rẹ̀ gbọ́dọ̀ ta bẹ́ẹ̀ bá ṣe kẹ́tì wọ́n sínú ọ̀yẹ́ yín ẹ jẹ pírígìdì yà. Birigidi. ẹ gbà pé rì nígbà tẹ sẹ́sọ yà ni. àfa tó ga ẹ ní sí òfò. lọ́rọ̀ ọlọ́run fi gba kéèyàn bẹ̀ àfi kéèyàn ọbẹ̀. ó tún wá sọ ọ̀rọ̀ kan ó tún kàn ń kò lọ́nà méjì Ayakumullah. ó ní fa àánú Lima yuri. àṣẹ yóò wúlò wọn lọ àṣẹ yìí tó wúlò wọn lọ wù lọ́lọ́hún. ntí gbogbo ayé ń dátọ́ mi mẹ́lọ́ọ̀ lé kókó lẹ́ẹ̀kan náà kí lọ́kàn ta ni ó bí ta Kí ta ni ó bí? mú sí. O. àfa yìí Ayakum. ọwọ́ níbẹ̀ bá tó gbọ́ yín dáadáa nkánilà kún kéidùn Kéidùn. fàkídùn ní Ọ̀sì ẹ bá wọn ní tẹ́sà sísè àbárí tẹ́ bá tẹ̀ lóògùn tó dá yín lójú abẹ́ ní tẹ̀lá ọlọ́run ní ẹ̀sà sí o. ẹ̀sà sún wọn lóhùn Allahu Akbar. nkánilà kún kéidùn Kéidùn fàkídùn ní Fakiduni. olè ní kéèyàn rìn lọ tí ó sì máa rìn lọ. sàsọ wọn lọ́hùn kó wọn rí nítorí wọn sì lòun ti ṣe pàṣẹ fọlọ́run kan. Allah. àfi ká bẹ́ẹ̀ alámbẹ̀ ni. là ń bẹ̀ wọ́n dá lóhùn dání wá dá lóhùn. anabari omenka mo bọ́ pábọ́sẹ̀ lọ́rẹ̀ ọ̀pọ̀ lónìí pábọ́sẹ̀ lọ́dọ̀ rẹ mo sìn ọ́ débi èmi ọ̀dà. akafọlá arọ́bà èmi ń bẹ̀rù àlẹ́mí ọlọ́run ọba mi o. ọba èmi ń lékè bẹ̀rù ọlá. ọlọ́run ọba lékè ọlá Hàn. ìwà àfà òfóyàn lóyún ọ̀rọ̀ tó dá ti pọ̀. olóyún àlè ẹni àfà òsèsì náà àmú ọ láti bẹ̀rù. Ẹni. offence number 1. sínú àwọn doyún Ó di méjì. ó di méjì offence number 2. ó tún dúnbú èèyàn Ah. ọ̀pá èèyàn ó di mẹ́ta offence di mẹ́ta. àfà yìí Baba. ó tún sin ọmọ ọlọ́mọ láìsí lánàá mùsùlùmí ó di mẹ́rin offence mẹ́rin. ó tún wá fẹ́rí balẹ̀ fẹ́ lómi yàtọ̀ sọ́lọ́ la ilaha illa ẹsẹ̀ márùn gbàgbà. inni bari ominka wa inni akhafullaha rabbal Rabbal alamin. alamin. kò nọ̀rọ̀ ẹ̀wọ̀n mọ́ rí o èmi Ah. bẹ̀rù ọlọ́run. àfà yìí bàbá ẹ wo bí ọ̀rọ̀ bí sísèlè abidi ẹ ẹgbẹ́ wo parí bí sí ọ̀rọ̀ rẹ̀ darí sí tòun tìmọ̀tọ́ mọ́. n bọ nàmbá kílè mi wà èmi èrè tá àjọ ń jẹ àfa nàmbá kílà wà nàmbà kìlà. Atakasawade. àfa àti ìlú jìbìtì nàmbá kílà wà nàmbà kìlà wà. Atakasawade. àfa àtẹnìkan jọ lójú nàmbà kílà wà Atakasawade. àfa àti ọgbẹ lómi láàfẹ ẹgbẹ rẹ nàmbà kílà wà Atakasawade. àfa yìí bàbá àfẹ ń sì ná nàmbà kílà wà nàmbà kìlà wà. Atakasawade. àfọ ọlọtí ẹmukumu nàmbà kílà wà Atakasawade. àfẹ rínàkulò nàmbà kílà wà Atakasawade. àfa àtọjọrọ ẹ lójú nàmbà kílà wà Atakasawade. gbàdéhùn àbọ̀ gbàdéhùn lọ́dọ̀ Ọlọ́run. وذاك الجبت والكفر ونفسي
akbar. ويا مويل المسكين من جاء ọlọ́run o. ويا صالم المولد لك أزلا وتجعل قبول لقولي والفعل والمنى منك من خلق ليهيبنا منك من خلق ليهيبنا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. lábẹ́ ẹ̀kọ́ àǹfààrà lọ́wọ́ náà nù mí. bára lọ́gbọ́ àwọn wọlé bàbá wa àgbà sì dúró kan náà. wọ́n yọ sí wa múlẹ̀ wọ́n yọ. bàbá wa ìmọ̀nù Sàràkí. أهلا وسهلا ومرحبا ahlan wa sahlan wa marhaba bikum. بكل لسان bàbá ìmọ̀nù Sàràkí ń bọ̀. بكل لسان بل بكل جوارح أقول أدام الله دولة عالمي بكل لسان ẹ máa wọlé bàbá. بل بكل جوارح ẹ máa wọlé bàbá. أقول أدام الله دولة عالمي إذا قال الإمام وصدقوه إذا قال الإمام وصدقوه ما قال الإمام فإن الحق ما قال الإمام. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أدعو لك الله. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أدعو لك الله. الحمد لله. أدعو لك الله. الحمد لله. أدعو لك الله lẹ́ẹ̀kan sí i. الحمد لله. àwọn akẹ́ bàbá wa nínú ilé wa aládùúgbò wa bíi táwa yìí nílé ilé magaji bàbá wa magaji àgbádámù nílé alámà láǹgbọ́ bàbá wa magaji àgbádámù nílé alámà. Insha Allah. ọbẹ̀ láti bí ó ti bẹ̀rẹ̀ débi ó parí sí ẹ̀rọ níjọ́ bàjẹ́. Àmín. àwọn èèyàn fẹ́ sàmì wọn sàmì bíi tàdúgbò wa dáadáa. Àmín. látọ̀rí bàbá Ìmámù Sàràkí lọ́nà pẹ̀lú wájú kó yìí kárí gbogbo àwọn bàbá aládùúgbò ń bí ọlọ́wọ́n ní tí ọ̀sìn yìí rẹ̀ Àmín. Àmín. ọlọ́wọ́n afáàní dọ̀ lọ́hùn. Àmín. abití wọn yìí bẹ̀rẹ̀ lọ́hùn àwọn ìmáàmù aládùúgbò wa ń bí báyìí látẹ̀ní ọjọ́ ìmáàmù àgbà aládùúgbò ń bí ọ̀fọ̀dọ́dọ̀ gbogbo ibi tí ìmáàmù bá parí sí aládùúgbò ń bí àfọ̀rọ̀yìn ti sọ́dọ̀ lọ́hùn ọlọ́wọ́n nífa padà sí gbọ́nà ti gbogbo yín àwọn àfa àdúgbò táwa yìí lé kéwù ní bàbá kẹyọ̀ ní wàásí aládùúgbò yìí máa sábà sọ ti bá wáyà yìí ìlágbájá wá sí wá sí kìí kú ọ̀rọ̀ mọ̀rọ̀ sọ jù mímọ̀ ọ̀rọ̀ sọkọ́ ni wọ́n fi ní kọ́ wá sí wá sí bí o sì kí wọ́n fẹ́ fà lùkọ́ àrẹ̀ nàjú ni. Allahu Akbar. ẹnu abá fẹ́ wọn ní ẹ bá pè lágbájá wá kò sí pé ẹ ń gbé bọ̀ tí o sí yà yìí. Inshallah. afa mẹ́yà bá fẹsẹ̀ kọ́ ní ẹ̀yìn sì máa hekí wú mẹ́. bẹ́ẹ̀ni. Allahu Akbar. Allahu Akbar. afa yọrọ ìbẹ̀lẹ̀ fún gbẹ̀yìn afa ọlọ́run ní yọkù lọ́wọ́ yìí ń gbà kan. ọlọ́run afa yìí yá mo kẹ́yìn náà púpọ̀ pápá jùlọ ẹ̀yọ́ máa yá wa tí o sí láti lè fẹ́ wa Uthman àbí tí ọjọ́ òṣìṣẹ́ ilé-iṣẹ́ rédíò Kwara wa mi báyìí tá a sì mọ gbádùn ètò rẹ̀ púpọ̀ afọwọ́ Uthman ọlọ́wọ́ sàlùkọ́ àlùbáríkà jùlọ yìí. Àmín. látọ̀dọ̀ tiẹ̀ ó fọwọ́ ká gbogbo àwọn aṣíwájú ẹ̀ àtàwọn tó dàbúrò lẹ́yìn ẹ̀ tí wọ́n dún jẹ́ ọmọ olókùú ọlọ́wọ́ nífẹ̀ẹ́ ìyàtọ̀ sí yín o wọn làwọn afọ àlọ́dọ̀ ọlọ́run ọlọ́lá haúlà wọn kò wọ́tá. illa billahil aliyyil azim. púpọ̀ mangari tí ń sáré bọ̀ wẹ́rẹ́ bóyá ọba jẹ́ kí n wọ́n dára kárí gbogbo àwọn ọlọ́run tó ń jẹ́ ìbáraka wọn bisimilahi kul huwallah. bisimilahi rahmanir rahim. kul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. àmín àmín ya Allah. ọ̀gá nìyá. akọni wá sí wa ní ìnírọ̀ lẹ́yìn ọ̀gá nìyá. ó dà bẹ́ẹ̀. ibi táwa yìí ṣe ibi tá a ti ṣe wá sí. naam. orí àwọn afáàní. bẹ́ẹ̀ni. àmọ́ síbẹ̀síbẹ̀ pé kọ́ra bí wọ́n bá fà lùkọ́ àrùn lẹ́jú lónìí máa fẹ́ kó ní tọ́píkì. ọgbọ̀dọ̀ ló àkórí ọ̀rọ̀ ọ̀gá nìyá. ilé alámà
láǹgbọ̀n bàbá wa Mágàjí Àgbádámù ọ̀gá nìyá ni tọ́pìkì wọn bẹ̀ àbí ẹ̀kọ́ àfà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Rabbi zidni ilma. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Rabbi zidni ilma. Ẹ̀lì bá wọn lọ́kọ́ mọ́pàá tọ́ ọ̀gá nìyá. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Rabbi zidni ilma. ẹ̀lì kan gbà tọ́lọ̀ wọ́n pàdé Muhammad lásẹ̀ sallallahu alaihi wa Al-Qur'ani wọ́n ní qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum. qul ta'alaw atlu ma rabbukum alaykum. atlu ma harrama rabbukum alaykum. atlu ma harrama rabbukum alaykum. alla tushriku bihi shay'an wa bil walidayni ihsana. afayi ìyá mi pè wọ́n ni wọ́n wá sọ bẹ́ẹ̀ kí mo kọ̀ máa ń jẹ́ kí kí wọ́n wá. qul ta'alaw gbogbo ẹni tẹ̀ máa ń bọ̀ láti Muhammad ẹ̀sùn wọn. qul ta'alaw ọkùnrin wa kóbìnrin wa. qul ta'alaw atlu ma harrama rabbukum. atlu ma harrama rabbukum alaykum. kí n ka gbogbo tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ ọba ayé òun tó ṣe léwọ̀ kọ́ ìgbọ̀rọ̀ dídì ẹ̀ èyí tó parí láṣẹ pé ìgbọ̀rọ̀ má ṣe àwọn nǹkan abèwọ̀ ìwọ̀ nìyí ọ̀gbọ̀rọ̀ má ṣe ìwọ̀ nìyí ọ̀gbọ̀dọ̀ ṣe kí n kà wọ́n fún mi yìí. atlu ma harrama rabbukum alaykum. afa yìí ọwọ́ ní àkókò ẹ̀ ní pé kẹ́ máa ṣe lọ́wọ́. alla tushriku bihi shay'an. ẹ má pa afa ẹ má pa nǹkan mi pọ̀ mi Ọlọ́run ẹ má fi nǹkan kan sí dédé mi Ọlọ́run orogún fọlọ́run o. ilé ìwọ̀ lọ́wọ́ kẹfì kíní kan sí dédé mi Ọlọ́run ìwọ̀ ni. alla tushriku bihi shay'an. báwo wọ́n sọ pé látúnṣìrìkú ẹ má ṣẹbọ ààrẹ ẹ̀kọ́ àwọn ẹbọ táwọn náà ti bá wọn ṣe ń lọ ní ìlú bàbá tiwa tó yẹ ti ṣẹbọ tá a ti ṣẹbọ ní láti nǹkan ṣẹbọ ńkọ́. àwọn ẹbọ tá a sì lọ gbá bàbá àfikún òun fèrè jìnnà àwọn ẹbọ kéékèèké. àwọn ẹbọ kéékèèké ẹbọ ńláńlá mi bẹ tá à ń ṣe ààrẹ ẹ̀kọ́ nínú àwọn ẹbọ ni pé wọ́n máa ń bọ sàwọ́ àwọn gá àwọn kan máa lè ń wòran láti rẹ̀ alẹ́ ẹ̀ka àwọn onímọ̀ ni máa wò mí. wọn náà lọ lè ń wòran ní sàwọ́. tí mo kẹ́ka àwọn onímọ̀ fẹ́. Àfà. bàbá. alla tushriku bihi shay'an. bàbá ń bọ kèlókè ló mọ àwọn kan tó máa ń lọ bẹ. Ọ̀ṣun Òṣogbo àwọn. alla tushriku bihi shay'an. akẹ́ ànábì kọ́dà máa bá wọn sọ pé kírísímàsì ńlẹ̀ yìí bẹ́ẹ̀ni eégún alájí Ìsàkí àwọn kan lè. kọ́ra àwọn àfa àti ọmọ rẹ̀ ṣàdúrà December 31. bẹ́ẹ̀ni. àfa yìí àwọn àfa kẹ́mbẹ́ tí máa lọ bá wọn ṣàdúrà December 31. ọ̀rọ̀ Pastor Sunday. kọ́ra àwọn kan ṣe tàjúdì rẹ̀ Wọ́n ṣe. tàjúdì January kọ̀la tàjúdì January kọ̀la àwọn kan tó ní. bẹ́ẹ̀ gbàwẹ̀ bẹ́ẹ̀ ṣe Kùránì bẹ́ẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ délóru bẹ́ẹ̀ lè ṣàdúrà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ látòkè délé ẹ̀bọ̀ lẹ́sẹ̀. alla tushriku bihi shay'an. nítorí pé kì í sọdún yìí àrùn àfa yìí àìnítorí rẹ̀ yìí mùsùlùmí lè fi ránjú wọ́dún kì. ojú kòkòrò ni. adúlọ̀ ọdún tà ń ṣe yìí àtẹlẹ. ọjọ́ jimá la ń sọdún asọdún jimá Jímọ̀. ase mòlúdì Ase. ase lélẹ́tì kálárì Ase. ase tasura àti asura Ase. ase ọdún àràfá bẹ́ẹ̀ni. ayébẹ̀ẹ́kọ́ asemoludi fanju asamu anse. àtúnṣe asámú ase mòlúdì fa Asámú. àtúnṣe asámú alla tushriku bihi shay'an. asọdún àwẹ̀ asọdún ilé ayé kò tó alla tushriku bihi shay'an. afáàdàdà yìí gbogbo ẹni tí ló lè ké Kùránì kọ́ra bínú láàrẹ̀ lọ́gbà ti ké ní December January afa 31 so January kọ̀ lẹ́sọ̀ fún pé ẹ̀bọ̀ ló sì. ẹbọ ló sọ. alla tushriku bihi shay'an. àfọwọ́tọ̀ bá ti bá sábà kéèmí ilé má sàdúrà kílẹ̀ lórí gba alalẹ́ òun má ké Kùránì tó sùn bẹ́ẹ̀ni kí n tó sùn. àbíkó pé Àlàmísì mọ́júmọ́júmọ́ ebi ìfi sùn èmi fi sa Kùránì ni mi fi sàdúrà ni ọwọ́ àṣírí ni pọ́pọ́ sí December 31 àbíkó ní ìṣèwáyé kọ́dà bọ́bá bọ́ sí December 31 tọ́ba yọ̀ǹda àtijọ́ náà kọ́ láyè fi ọ̀la èkó bú. kí ló mú Ọlọ́run tó fi yọ̀ǹda pé ẹ̀sìn náà fìlà lẹ́yìn alásàrì ṣe ní kọ́ mọ́ fi papọ̀ mọ́gbà táwọn ẹlẹ́bọ̀ ń ṣẹbọ ni bẹ́ẹ̀ni. kí ló mú Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá kírun àyílẹ̀ àtàlásàrì ẹ̀ má kéwú jákè ṣe ní kọ́ mọ́ sí nígbà táwọn ẹlẹ́bọ̀ náà bá ń kíbù sí tiwọn ni. ọmọ wa papọ̀. La ilaha Ọlọ́run. tushriku bihi shay'an. àfa dada yìí
akramakumullah. a lọ lè ṣàdúrà December 31 so January 1st ẹbọ ni. ẹbọ ni. kàkẹ́ tushriku bihi shay'an. Ìlọrin tí wọ́n láwọn ẹbọ mẹ́ta tá à ń ṣe. ẹ ṣáàrò. ní àwọn ẹbọ tá à ń ṣe tọ́lọ̀mọ̀ fẹ́ àsìkò kan bọ̀ wá ní sinú ẹ̀rùn. bẹ́ẹ̀ni. wọ́n wà ní ẹ̀dá kan ẹ̀fẹ́ erúgbó náà fi yíká lé o. lórí kíni. torí àlejànú tí bàbá tọrọ omi. àlejànú tí ọgbà ọmọ. ẹ̀fẹ́ eru yíká lé o. Ìlọrin lè má ṣẹlẹ̀ kan lọ́dún. àlèmọ́sẹ̀lẹ̀ kan lọ́dún táwọn fi eru yíká lé ẹbọ ni. ẹbọ ni. alla tushriku bihi shay'an. nínú àwọn ẹbọ tí Ìlọrin máa ń ṣe kàkẹ́ ànẹ́bì àsìkò ìgbà tí Ọlọ́run bá fẹ́ pé gbàǹjo àforíjì láàrin ọgbọ̀n ṣẹ́jú sí wákàtí kan tó bá fẹ́ pé gbàǹjo àforíjì ẹ wà á rí etí àfa ẹ rí àmì òun lára òṣùpá àmì lẹ́rìí wọn dọ́dọ̀ ara wọn. wọn ò lè dọ́dọ̀ ara wọn. àfa yìí èyí tá a fi lè mú tẹ̀síbà tára ṣe stick fáàrù 100 àbí 71 àbí 7 tọ́lá wọn fi àkọ́kọ́ sínú ẹ̀sọ́ gbàgbé àfíríjì wọn náà bẹ́ẹ̀ àtọmọdé àtàgbàlagbà tó rún àtọ́ rún awalẹ̀ pípàrọ̀ ẹ̀kìlọ̀ fóòrùn kókóòsù pálẹ̀ láìlá ìlàlá ẹ̀kìlọ̀ fóòrùn kókóòsù èyí náà kí ló jẹ́ ẹbọ ni. tushriku bihi shay'an. wọ́lá tó àfa yìí. alla tushriku bihi shay'an. nínú àwọn ẹbọ tí Ìlọrin ṣe tó gbà àfikọ́lá ẹ̀dá pé astaghfirullah àfikọ́lá àwọn foríjì wa kọ́ máa wù bẹ́ẹ̀. àmín. mọ̀dàrí ìlú kan ní òní yìí wọn ní káwọn ẹlẹ́yà àjọba nǹkan mi kí n wẹ̀ kó sì bá ń dáná kọ́ dáa wọn ní àádọ́ kọ́mọ̀lá ẹ̀mú wọ́n káyọ̀dá pé wọ́ta àbí ká lè rún mi ẹ̀rọ tẹ́ fún wẹ̀. kí ló dé kàngan kọ́ àwọn làkọ̀rọ̀ sídò látàná kí ló ṣẹlẹ̀. wọn làwọn ọmọ ẹ̀sídò làbá bomi mọ wẹ̀ wọn làwọn ní bá ń pàmò kankan mi tọ́lá yìí dénú èyí máa dẹ́jà gan ni gbogbo Ìlọrin yìí kọ̀sẹ́ ní ó sídò mo sídò ọ̀pọ̀ mi mọ wẹ̀ mọ́ mu wọn làwọn òmù púrọ̀tọ̀ náà mọ́ mu jọ́ kejì díẹ̀ ẹnìkan bá wẹ̀ ní 200,000 oṣù jọ́ kẹta ẹ̀ka mú 100,000 mọ́ náà àṣẹ ìṣòro ń bọ̀ ní fẹ́ ká mọ̀ mú un. ìgbà tí wàá wà lórí àwọn nǹkan pé kí ló dé tọ́mi ní kìlọ̀ ní chicken ga wọ́n wá lè rìn ní Ọ̀ṣun bínú. ìlà Ọ̀ṣun bínú. ọlọ́wọ́ yà àlùbáríkà Ọ̀ṣun kí ló kẹ́nu kẹ́nu Ọ̀ṣun. kò ní dá àwọn Ọ̀ṣun tó ń bínú. kọ́ wọ́n á tẹ́tọ́ wà bínú. alla tushriku bihi shay'an. Ọ̀ṣun bínú lọ́sùn Ìlọrin wá ti lò ní àyè. alla tushriku bihi shay'an. kẹ́nu kẹ́nu Ọ̀ṣun bínú. alla tushriku bihi shay'an. àṣàyà dùndú ẹ̀ ní bínú àṣàdàrò ẹ̀ ní bínú odò arúgbó lédè ẹ̀ ní bínú fòmọ́ bàbá alájẹ ẹ̀ sọ pé bínú Ọ̀ṣun ọdọ abúlé tó. ẹ̀ mú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bínú Ọ̀ṣun. alla tushriku bihi shay'an. Ọ̀ṣun bínú Ọ̀ṣun olú. Ìlọrin wá ti lò. báńdọ̀ Ọ̀ṣun bú. kí n ti ọ̀tẹ̀lẹ́ Ọ̀ṣun bínú. Ọ̀ṣun bínú lọ́sùn. kí n tẹ̀mí ní àyè àfáà yìí àwọn ẹbọ bẹ́ẹ̀ àfáà yìí Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ jìnà sí. wa bil walidayni ihsana. kí ló dé tó bẹ́ẹ̀ tí ìyá àti bàbá ló fi ṣe kẹta. Allahu akbar kí ló dé. àfáà Bàbá. kọ́mọ pa bàbá ń tàn ni kọ́mọ pa bàbá ń tàn Kọ́mọ pa bàbá ń tàn. lójú fi bàbá kù àfáà bàbá kí ti bàbá náà kọ́mọ má pa gbé. bàbá ń tàn lójú fi bàbá kù kí ti bàbá ó má gbé. ọ̀gá nìyàwó torí pé wọ́n ní jannatul mar'i ẹ ma pé wọ́n àlìjẹ́nà ọmọ fi taati akidami ummahatikum. sọ ma pé wọ́n ní ti kálukú lábẹ́ kìkì sẹ̀yà rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni. a sì ní bàbá lọ lọ́mọ. akramakum. kílẹ̀ tó ń sọ pé jannatu gbogbo wa o abẹ́ kìkì sẹ̀wà alájì lọ́wọ́ òun bẹ́ẹ̀. mama ni bẹ̀rẹ̀ abẹ́ kìkì sẹ̀wà bẹ́ẹ̀ lọ ní àfa mi ti bá bẹ́ẹ̀ lọ mi ti ní fẹsẹ̀ àti fasi gálẹ̀ ọmọ mi ti kọ́ wa bẹ́ẹ̀ lọ́sẹ̀ òkè alájì gbèsè kú bẹ́ẹ̀ ẹgbẹ́sẹ̀ kó. gbèsè kú bẹ́ẹ̀ bí ẹ ti mú kú mu sí ẹgbẹ́sẹ̀ kó lè bá jẹ́ náà fún mi. afa yìí Bàbá. àmọ́ kò rí bẹ́ẹ̀ wọ́n lé gìgísẹ̀ ìyá wa ní àlùjànnà wa ajẹ́pọ̀ gánìyà ìyá rẹ̀ da kọ̀dà mi bá ń yọnu Ọlọ́run yọnu Ọlọ́run yọ. ìyá rẹ̀ da kọ̀dà mi bá ń bínú Ọlọ́run bínú ìyá rẹ̀ da kọ̀dà bọ́bá ṣàdúrà Ọlọ́run gbà Ọlọ́run ọgbà. ìyá rẹ̀ da kọ̀dà bọ́bá ṣépè Ọlọ́run gbà yóò sẹ́ni. afa Bàbá. níbi tí ìyá alágbàdé tọ́jọ́ gàlérí ọmọ wọn níbi ìyá rẹ̀ bá jẹ́ kèfèrí bàbá pa ọ́ láṣẹ. wa bil walidayni ihsana. bàbá ìmáàmù wa rẹ̀ bàbá ìmáàmù múnà báwọn náà. wa bil walidayni ihsana. ẹ bọ̀ ní bàbá yẹn kùtù wọn lọ. qul ta'alaw. ẹ jẹ́ wàhálà. atlu ma harrama rabbukum alaykum. alla tushriku bihi shay'an. wa bil walidayni ihsana. alẹ́kùn alẹ́kùn Muhammad sallallahu alayhi wa sallam. afa àtọ́ga ẹ ní sí àgbákò. wọn ní kílódé tó fi ṣe pé anabi fi yí bẹ́ẹ̀ wọn ní bí ìyá rẹ̀ wá jẹ́ kèfèrí ẹ dákun jama ìyá rẹ̀ wá kọ́ pé lágbájá ó ní náà. ṣọ́ọ̀ṣì wa o tá a máa lọ ẹ dákun jama akramakumullah. abẹ́sàdọ̀ ló kan asọ́sọ́ àlù wọn lọ́ọ́ rà ìwọ lọ́wọ́ rà. wọn ní bàbá abẹ́sà gbáko rà á rà á fún yẹ. bàbá rà kọ ọ lẹ́sẹ̀ aṣọ jáde owó yẹ sọ́ọ̀sì. tọ́ ẹ kí yọ pẹ̀lú ọmọ nígbà rà á fún o.
oúnjẹ tá ló lọ́wọ́ wọn ni wọ́n ní kọ́ ra wọ́n ní màlúù tá a pa ìwọ ni o. ìyá rẹ̀ tó wá ní wọ́n lọ́nà gbé lọ sọ́ọ̀sì máa gbé lọ. máa gbé lọ ṣọ́ọ̀ṣì. ọwọ́ adijọ́ kẹ ìyá rẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ kó sinmi wọ́n ní kò tó sì ìyá rẹ̀ gbé àmọ́ má wọ ṣọ́ọ̀ṣì o. má wọ ṣọ́ọ̀ṣì. ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì ni ojú o. afa yìí akramakumullah má wọ ṣọ́ọ̀ṣì gbogbo yìí náà kíní túmọ̀ sí ẹ̀ ń sọ̀tọ̀ ọmọ fúyà ọ̀tọ̀lẹ̀sìn àgbẹ̀rẹ̀ torí ẹ̀sìn ká dásẹ̀rí àfúbì àyè dásẹ̀rí àfúbì ọ̀sẹ̀ tó fún wọn. afa yìí níbi tí ìyàlágbára rí kọ́dà bí ìyá rẹ̀ ọba kírun rí ìyá rẹ̀ ọ̀jẹ́ lẹ́sìn ọ̀wá ń fẹ́ kírun ti sàlùwàlá àbí ti wà lórí irun ìyá rẹ̀ wá pè ọ́ wá ní wọ́n lè ní ọba afa ẹni ọba sẹ tó torí ìyá rẹ̀ jáàmù afa yìí bó tilẹ̀ kírun rẹ̀ ọ̀pọ̀ tó kó kíkọ́ dáa tó 70 years ìlú rẹ̀ bàjẹ́ wọn jẹ́ wọn. nítorí sọlẹ̀ lásán ní dìde. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. afa yìí kọ́ra ìtọ́jú ìyá afa ìdá ìyá rẹ̀ lóhùn kó jíṣẹ́ ìyá rẹ̀ náà ó lè disturb ló kíkí. bẹ́ẹ̀ni. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. babalá alẹ́ torí ẹ̀já àdúgbò gidi àfikọ́ pẹ̀ mẹ́ta. àwọn alájú òle tó bá wọn. alájú Abrahimi ọmọdé Abrahimi lẹ́kẹ̀ẹ́ta náà ọjà tó kó mẹ́ta kó tó dáhùn kọ́dà bá sábà ń pa wọn lérí lọ́jọ́ pẹ̀ mẹ́ta. àwọn alájú òle tó bá wọn. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. àmọ́ tìyá tó gbé ọkọ̀ gbọ́dọ̀ pẹ́ẹ́ méjì àkọ́kọ́ náà. ẹ̀ẹ̀kan náà ní náà ẹ̀ẹ̀kan náà ló ti dáhùn. wọ́n dáhùn léraléra ní tẹ́ ìbọ́dọ̀ wọn. afa dada ẹ̀ ní yìí dààmú. ọ̀gá nìyá bí bàbá rẹ bá fọwọ́ sí kébi tó lọ mọ farama ibi tó lọ mọ lọbẹ bí ìyá rẹ ọba lọbẹ ọlọ́wọ́n lọbẹ. ọlọ́wọ́n ọlọ́ náà nù. afa yìí akramakumullah ọ̀gá nìyá jẹ́ fọmọ o ọ̀gá nìyá jẹ́ lérí ọmọ. ọ̀gá nìyá. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. afawa Usmanu ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà yẹn ló kú fún yìí. ọ̀gá yanyan ló kú yìí o. ẹni tọ́lọ́ wọn ma ti afa tí ma béèrè oore fún ẹlẹ́dọ̀ ọlọ́run tí o sinú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ wọn náà nìyá. ọlọ́run ṣàánú ọmọ mi yóò sì ṣàánú ẹ̀. afawa Usman lọ́lọ́ yìí. ẹni tí ma pọ́lọ́run ṣe báyìí fọmọ mi tí ọlọ́run sì ní àkọọ́lẹ̀ kọ́dà bí àkọọ́lẹ̀ fún yóò sì yóò sì ṣe lókù yìí. ẹni tó lè ba àkọọ́lẹ̀ ọmọ jẹ́ náà nìyá. náà nìyá. ẹni tó lè kírètì àkọọ́lẹ̀ tí o sílẹ̀ fọmọ tẹ́lẹ̀ ìyá náà rẹ̀. nìyá. ìyá wa jẹ́ master break lára ọmọ bàbá jẹ́ leather break àbí break pad tọ́ba tán lára break ìgbéra bá lọ rí yóò tó máa mú. yóò máa dún fífi. àmọ́ bí master break bá bàjẹ́ tí iṣu break bá nìkan tó tó ìkúkù kò ní mọ́ ọmọ. kọ́lá wọn wà lókun kó mú dúró. afa yìí akramakumullah. ọ̀gá àgbà lọ́lọ́ yìí lọ́lọ́ yìí. ẹni tọ́lọ́ wọn máa tijú máa yàn ayé la wọn máa la lọ́lọ́ yìí lọ́lọ́ yìí. ẹni tó yóò máa bẹ́ẹ̀ tọ́lọ́ wọn máa kéwì bẹ́ẹ̀ lára rẹ̀ lọ́lọ́ yìí. náà lọ́lọ́ yìí. afa yìí. bàbá. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. wọ́n bí lè wá ní jẹ́rìí ìfisànà. afa yìí. ọba mọ́tò yìí dára. bí ìyá bá ti wá kú fún yàn bá bá ti lè ẹni tí ìyá rẹ̀ bá ti lè kú ẹ̀ lè ṣàdúrà fún kọ́lọ́wọ́ gbà mọ́ ọ̀tá nù. ẹ̀ lè sépèlè kọ́lọ́wọ́ gbà. ọlọ́wọ́ gbà lọ́nà wo. afa Usmanu èyí lè ṣàdúrà fún yín ní ìṣèkọ́sẹ̀ ẹ ṣàánú o. ọlọ́wọ́ jọ da fún yín kò lè ṣẹ kò lè ṣẹ. bí wọ́n ti lọ́wọ́ níjọ́ da kò lè ṣẹ. kò lè ṣẹ àtẹ̀pẹ́ àtàdúrà ní sùn. déédéé tẹ bá dì lára yá tó bí olókùn tẹ́ máa lò báyìí. ẹ̀sán ló kọ́ ẹ̀mọ̀ gbé ìlú gbà. abalẹ̀ wọn jọ da fún ọ tó bá da látọ̀rọ̀ yá tó bí ọ yọ máa da fún ọ. yọ̀ọ̀dà fún ọ náà nù. bẹ́ẹ̀ yà bá sàgbákù látara yá bẹ́ẹ̀ máa ń da fún ọ lẹ́yìn yá rẹ ọlọ́run dé ọ. ọlọ́run dẹ́ ni bàbá kò bá dé ọmọ pé ntọ́jà lù wù yọ̀ọ̀dà. afa yìí akramakumullah. ẹni tá a tara rẹ tán ọ sí lára rẹ ti lọ ń lọ. ó ti lọ ó ti lọ. ní òfin yẹ kéèyàn ó sì dì kò yẹ kéèyàn ó sì dì arákùnrin kan bẹ àfa ni ìyá tó bí òbí jù kan lọ ẹlẹ́hàá wa nìyá àdéhùn wa ń bẹ láàrin ìyá àti bàbá kí bàbá tó kú. kánà mashhuran fadili orúkọ rẹ̀ a máa jẹ́ fadili fadilu kálukú ma fadilu afa náà ń jẹ́ fadilu afa ni tó lámìlá afa kan ńláńlá ni tó haranta. afa yìí àdéhùn bẹ láàrin ìyá tó bí àti bàbá yìí náà. eré ìyàwó mi bá sí ma mo wà láyé sí láyé kò wù mí kó sì gbé ẹlẹ́dàá mi kọ́ ọmọ jáde ọ̀sán kí n ha ọ ni. ìyá ni mo ṣe fara mọ́ mo gbà bẹ́ẹ̀ ha mi. bàbá wí yìí kò lọ ọ̀sẹ̀ kálá yìí tí bàbá fi kú ee kàṣà. ìgbà tó ìyàwó mi bẹ nílẹ̀ ṣẹlẹ̀. àdéhùn ọ̀kan yìí náà wọ́n sì bí tán pé fájìlù ọlọ́run wá da lọ́la mà ń má ṣe wá sí kálukú pé tì ní. afa tó ga akramakumullah afa sọmọ fẹ́ rìsíìfù kálí gba fóònù fẹ́ rìsíìfù ní. Allahu Akbar bá sàrà ìyá lọ. ẹgbẹ̀mí lọ́rùn ẹ̀ ní magari dé tán. ẹ pa ẹ lu pa yányán. afa tó ga akramakumullah ọba dijọ́ kan àwọn èèyàn gbádùn wá sí rẹ̀ mọ́sálásí afa Usman olówó kan bá délẹ̀ wọn ni ẹ mú fóònù wálé káwọn ọmọ wa yín sí píye so sẹ́ńgọ́ bàbá kan wà ní dé mọ́sálásí jọ kan àwọn afáàjì ló ní wá sí wá sí idun. wá sí ìdùn mo fún ọmọ kàkà ẹ lọ mọ kàkà. Allahu Akbar alukubadu ọba fi wákà sí lọlé ọba fi wákà sí lọlé nínú tinú dúdú. ọwọ́ dodo ya ọwọ́ akúnlẹ̀
ìyá mi Maka wọ́n fún mi mọ́sálásí ìyá ni alhamdulilayi alhamdulilayi àmọ́ bá ṣe bí ọ̀rọ̀ ń bẹ ọlọ́ọ̀bá yà pé náà ọ̀rọ̀ tẹ́ ní bẹ́ẹ̀ náà mo wá sí ìyá ni mo rò sọ́tún mo rò sósì ni agreement ń bẹ láàrin ìgbà tí bàbá rẹ̀ ní ti bàbá rẹ̀ tí wọ́n kún wọ́n jáde ọ̀sán wọ́n náà nìyẹn kì bàbá wa lọ Maka wọ́n lò tí níyàwó òbí ma bàbá lọ Maka tani kẹ́ mọ́ ara láta mi bá ara gi tani kẹ́ ẹran wọ́n bá lọ́ọ̀gì tani ó lè bá lọ́ọ̀gì tani kẹ́ ẹran wọ́n bá lọ́ọ̀lùwọ́ tani ó lè lọ. ọmọ mi lọ́dún Maka ìfẹ́ lomi fìtọ̀rọ̀ fẹ́ lomi. ó sì gbà ọba gbé Maka olùgbò fún bàbá làdáni làdáni lọ Maka ọdún tó tẹ̀lé wọ́n tó fún Maka mi ìyá tó ń lọ mi bá lọ́ta tani kẹ́ ẹran wọ́n bá ara gi mi bá ara gi tani kẹ́ ẹran wọ́n lọ́ọ̀lùwọ́ ọmọ yìí lọ gbé adéhùn bẹ́ẹ̀ ni màtí bàbá rẹ ni ó tún gbé Maka yìí ọlọ́gbẹ̀fẹ́ lomi tọ̀ ngbọdọ rí ẹlẹ́kẹta kò gbé Maka wálé mọ́ wọ́n fi parí gbogbo ètò kọjá yàrá ọmọ mọ́ wọ́n tún lọ́ọ̀gì lé. wọ́n tọ́ àfa ìdájọ́ rẹ̀ la gbéra o ọlọ́dà ẹ máa ń sókè ń báyìí ní bá ní kájọ wọn rìn ìyá mi fura àwọn wa lọ láti bí alẹ́ àfa gbéra ń dají wà lè bá yàrá mama Maka yá báyìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀ Maka ìjọ tọ́. èyí sẹ̀ ń lọ nánu. mi bá ara kí tari kí rán ọlọ́wọ́ bá yìí lọ. ọlọ́wọ́ rà fún yín o. mi bá lọ tari kí rán ọlọ́wọ́ bá yìí lọ. mi bá lọ lùbọ́ tari kí rán ọlọ́wọ́ bá yìí lọ gbogbo ẹ̀. ọlọ́wọ́ pọnmi bá ní kọ́ pọ́n. ọlọ́wọ́ bá yìí pọ́n. ọlọ́wọ́ pọnmi fún yín jẹ́ pọ̀. àwọn bá jáde ìwà lọ ìyàwó jáde tẹ̀lé yìí. لم ترد أن يسافر إلى مكة kọtẹ kíá pẹ̀lú ìyọnu ìyá rẹ̀ ọ̀sán ìgbéyà jù kan. ìsàlẹ̀ ọlọ́kà ọ̀nà Maka yá فلم يقتدر الشيخ على إرضائها o ti wí yìí o. ومشي إلى مكة ọmọ la ń lọ náà ni. فجاءت أمه من خلفه ìyàwó jáde tẹ̀lé afa ń tẹ̀lé díẹ̀. وقالت afa yìí وقالت ìyàwó fojú sìn ọ lọ ìyàwó gbójú òkè báyìí ọwọ́ sọ báyìí. يا رب ọlọ́wọ́ يا رب ọlọ́wọ́ ọlọ́wọ́ إن ابني dájúdájú ọ̀kan sọ tí mo bí lọ́wọ́. أحرقني بنار فراق ó fi iná òpin yà ó fi jó mi. ó fi jó mi. iná òpin yà ó fi jó mi ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ kẹ́ bá gbẹ́ ní kí n lápò sí nú. ó fi iná òpin yà ó fi jó mi. àmọ́ wọ́lọ́run dákun. سلط عليه عقابا bó o ti tọ́nà ọ̀la rẹ̀ mo fi bì ọ́ má pa ọmọ mi o àmọ́ bí ìyá bá ti rí lára ọmọ bá fi hàn bí ìyá bá ti rí lára ọmọ bá bá fi fi hàn. hàn sámọ pa o wọ́n sì hàn lé mọ̀. afa bàbá àwọn tó ń ti lọ òun wá nípa wọn lọ ibi ó dé ilẹ̀ sùn ọwọ́ dẹnu ìlú kan náà àwọn ìlú tá a máa kàn lójú ọ̀nà gbogbo ẹ̀ kó fi kẹta máa fojú sí mi lọ bí ìjẹ́ lọ wọ́n ṣe bàbá lọ ni. ọwọ́ débi ìlú kan kò má bí a sùn Kò mọ̀. kò mẹ́ntẹ́ òun lílọ lé rẹ̀ ó sàn lọ́rùn yìí. lọ́ba kó masalasi ẹ máa sọ ìbáàdà fọlọ kébìlì ẹ bá mọ ẹ máa lè wọ́n pa bọ̀ wá àwọn tá a tẹ̀sí tọ́ ní àjò lọ. yìí lọ. afa bàbá ládùúgbò de olè kan bá wọlé ilé aládùúgbò wa fara kó lè ti wọlé olè wọlé. bóun náà ti fara kí wọ́n ti gẹ́ẹ̀tì ń dé olè fò lọ́ba sáwọ mọ́sálásí ọgbọ́dọ̀ kejì jáde àwọn tí ń lé olè bá wọn wọ mọ́sálásí dé wọ́n bá fa ti ń kírun ó ó wọ́n sì ba ìrù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ olè ní kírun yìí. فتعقبوه afa wọ́n sì bọ̀ lẹ́ẹ̀kan náà فلما جاءوا إلى باب المسجد ńgbà wọn wọ mọ́sálásí tí wọ́n sì bọ̀ mọ́sálásí قام لص olè ti lọ tiẹ̀ فقالوا بل في المسجد olè ní oníkírun yìí olè ní kírun yìí olè ṣe fẹ́fílà. oníkírun olè ní kírun. فدخلوا wọ́n bá wọlé tọ̀ فرأوا شيخ قائما يصلي wọ́n ní pé àfa ni pé àfa ṣe tó jalè àfa ṣe tó jalè ففي الحال wọ́n náà ní àfa yìí òun ní máa ń yà mí lẹ́kọ̀ọ́ gbọ́ wa tá à ń jẹ́ àfa tá à ń ṣe de Yorùbá ń kọ́dọ̀ tí bá Yorùbá à tó ń kọ́dọ̀ tí báyọ̀ bá gẹ̀. bàbá mú àfa lẹ́kọ̀ọ́ pé ń ṣe sìnà Yorùbá ní ọjọ́ pé ọ̀dà Hausa kò ní jẹ́ fúlà ní kò ní jẹ́ tápà bẹ́ẹ̀ ni bàbá mú àfa lẹ́yìn pé ọba lẹ́yìn omi olóbi àbí ń ké lọ lè ṣe gbájú ẹ̀ àbí ilẹ̀ tutù kùtù náà Kùránì Yorùbá ní ọjọ́ kò ní jẹ́ Hausa kò ní jẹ́ fúlà ní yéèbà bàbá lè mú àfa pé ń sẹ́sọ àbí lọ́lẹ̀ fún òkú olókù Yorùbá ní ọjọ́ kò ní jẹ́ Hausa kò ní jẹ́ fúlà ní Yorùbá ní kò ní jẹ́ tápà kí ló dé wọ́n fẹ́ lè pẹ̀lẹ́ láti. àwọn Hausa àti fúlà ní àti tápà sáwọn èsì jálàbí wọ́n ń ṣe jálàbí wò ṣe rí ibú bẹ́ẹ̀ ni yéé jálàbí sọ ni wọ́n ń ṣe wọ́n yẹ rí ibú lẹ̀ wò ṣe. láyé làhàyè àwọn ọ̀tẹ̀ dákìlá àṣà ṣe pọ̀ ní gbogbo ẹ̀ ní tiwa. àfa àtọ́gà فرأوا شيخ قائما يصلي wọ́n ní pé àfa lẹ́nu yóò sì lóyún kí n kó olè tó wá ní ففي الحال لأخذوا kó fún gbàdúrà pàà àwọn ọ̀gá mi lọ́dún ìfúnni bú ọ̀rọ̀ kí ni. wọ́n bá gbé lóru náà wọ́n gbé فأتوا به ملك المدينة wọ́n wá gbé lọ ọba àlú mi ọba àlú bẹ́ẹ̀ ni wọ́n gbé lọ bẹ̀. wọ́n gbé lọ. فأمر ملك بقطع يديه wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀bánikọ̀ sọ̀rọ̀ ó no comment. ẹ̀yin ìlú mi ó tó gé olè tí àwọn àlù àti lólè tá a bá ti gbámú àìgbọ́fin wọ́n yá ní sí ọwọ́ ẹ̀ méjì ní ẹgẹ́ ẹ má gé kàn méjì ní ẹgẹ́ ورجليه ẹsẹ̀ rẹ̀ méjì ọ̀fẹ́sẹ̀ ẹgẹ́ وإخراج عينيه ojú rẹ̀ méjèèjì ẹ̀yọ́ فقطعوا يديه ورجليه
ورجليه wọ́n gé lọ́wọ́ méjì wọ́n gé lẹ́nu ẹsẹ̀ méjì وأخرجوا عينيه wọ́n tún yọjú ẹ̀ méjèèjì ẹni ọ̀sán ونادوا في السوق ẹni ọ̀sán àgbákùn lára ìyá rẹ̀ kọ́ wọ́n mẹsẹ̀ o wọ́n wá gbé láti bí ilé ọba ó di ọjà. هذا جزاء السارق. ẹ̀yin ò lè tẹ́ kúrú bá ti wọ́n sí ẹ̀ o lè wo àríkọ́gbọ́n rẹ o akábíyèsí náà fẹ́ẹ́ àríkọ́gbọ́n rẹ o láti máa sẹ́yìn ó lè rè é. فقال الشيخ arákùnrin wá fún ẹ lẹ́sìn. لا تقولوا ذلك بل قولوا èyí jẹ́ àmọ́ tó sílẹ̀ rẹ̀ tèmi. هذا جزاء من قصد طواف مكة بلا ابن أمه. gbogbo ẹni tó bá di sọ́kè pé lọ́lẹ̀ yí lọ lọ́nka àbí ìfẹ́ ṣe iṣẹ́ kan ní ìbáàdà tí ọba sí ìyọ́nà àwọn òbí rẹ̀ ń bẹ̀ tí ọba sí ìyọ́dà ìyá rẹ̀ ń bẹ̀ bí tírí fún wọn lórí fún yìí àfàyè bí tírí fún wọn lórí fún yìí. فلما رأوا أنه الشيخ àfàyè وأدموا بهذه الحالة ó di mbára bọ́ba ara ń jẹ tán bá gbóúnjẹ sábọ́ fún ẹnu ní òkú jẹ àwọn àmọ̀ wá gbé wọn lọ ju sáré ìlú wọn wọn wá gbé sẹ́gbẹ̀rẹ́ ìyá rẹ̀ ni wọn ń polongo ìyá sì ń ṣàdúrà ní yàrá ìyá ń pè wọ́n lọ́wọ́ má jẹ́ ń kú láì rọ́mọ mi o dákun yẹn rọmọ mi o. má jẹ́ ń kú láì rọ́mọ mi o ilé àdúrà yìí nìyá wa arákùnrin wa sọ̀rọ̀ ń ta. وهي تنادي أمه وتقول eré rẹ̀ pé ọ̀tẹ̀lẹ́ mi tẹ́lẹ̀ ni. akramakumullah. gbogbo bẹ́ẹ̀ mo ti kọjá rẹ̀ afa Ya Rabbi. gbogbo bẹ́ẹ̀ mo ti kọjá rẹ̀. إني ابتليت ابني ببلاء mo ti kọjá gbogbo. أعده إلى حتى أراه. mo ti kọjá bẹ́ẹ̀. فنادى الشيخ ọmọ yìí wọ́n sọ̀rọ̀ níta pé. أنا مسافر جائع. ẹ̀rọ kọ ẹ̀yin jẹ́ mẹ́rù lẹ́yìn ẹ̀ onílé àjọ kan mẹ́ta ebi ń pa ẹ̀ sànú ẹ̀. فأطعمني. ẹ fún mi lóúnjẹ. فقالت ìyá wa ń sọ̀rọ̀ láti inú yàrá. أنت torí pẹ́lẹ́ àmì أنت إلى الباب. ẹ sílẹ̀kùn ẹ wọlé ẹ wá pa òde. فقال arákùnrin wa dáhùn. ما لي من رجلي sẹ́sẹ̀ tí أمشي إليه. sẹ́sẹ̀ tí mi rí wá báyìí ẹgbẹ́ oúnjẹ wá ta ni. فقالت أمه ìyá tó sọ̀rọ̀ pé أمدد يدك. ẹ̀nà wọ́n sí bẹ̀rẹ̀ náà kí n gbé ẹlẹ́yìn lọ́wọ́. فقال arákùnrin tó dáhùn. ما لي من يدي. ọ̀sọ́wọ́ tí wọ́n dẹ̀ ti ń gbà. فقالت أمه ìyá wa tún sọ pé إن أطعمتك bí n bá ní wá jáde máa wá fún oúnjẹ náà lẹ́yìn lẹ́nu àbí wá fún yín jẹ. تحصل بيني وبينك حرمة. àbá yóò di èèwọ̀ yóò sì di ẹ̀ṣẹ̀ pé ẹ láàrin mi pẹ̀lú ìtọ́lẹ́lẹ̀ àhàní ẹ gbọ́dọ̀ fojú rí mi. arákùnrin bá gbé mi. فقال الشيخ lọ́wọ́ dáhùn. لا تخافي. ìyá tí ń bẹ̀rù lẹ́yìn bá dáhùn. ما لي من عينين. ojú ti ní wàhálà nígẹ kò sí. ọkọ pé àràmù. gbọ́kọ̀ ti fọ́. ojú náà fi wàhálà nígẹ kò sí. ọkọ pé àràmù. ojú ti lọ. فأخذت أمه رغيفا واحدا ìyá bá mú a slice bread kan. وماء باردا tómi tó tutù. بكأس pẹ̀lú kọ́ọ̀bù tó fáì. àfà ebu wata. فقدمت إليه. ọwọ́ àti ìṣíwájú ẹ̀ báyìí. فلما رأى الشمس rẹ̀ bọ́ọ̀mù ó ti súnmọ́ ẹ̀ tí yóò súnmọ́ ọmọ tó wọ̀ ní mò ń wà rà wọ̀. bẹ́ẹ̀ni. وضع وجهه ọ̀run ti ń bọ̀ òun yà mí ni àfà ní máa ń ferí ẹ̀ gbòòrò níbi ìgbésẹ̀ ìyá rẹ̀ báyìí. على قدميها وقال ìwọ́n pé أنا ابنك ìyá mi wò mí dáadáa ìlú ọmọ rẹ̀ dáadáa. أنا ابنك العاصي. ìlú ọmọ rẹ̀ tí ò gbọ́rọ̀ sí ẹlẹ́nu èkéde òun báyìí mi ti rí gbogbo ẹni tí ò da lọ́dọ̀ ìyá rẹ̀ kí ìyá rẹ̀ tó kú gbogbo ẹ ti dàpọ̀ nísì àmọ́ máa rí àmẹ́ni ìyá jẹun ẹ̀ àmẹ́ni tí ìyọ jẹun ẹ̀ àmẹ́ni ìyá rí pẹ̀lú ọwọ́ kan ní àmẹ́ni tó pa ìyá ti tẹ́ fẹ́ kú ìyá pa ọsá fún yá. afa yìí àmẹ́ni ìyá sàdúrà fún ẹni tí ìyá pa ti pé ìrísí pé ọmọ sábà bá tiẹ̀. sáma lọ tiẹ̀. فعلمت أمه ó ń gbọ́dọ̀ báyìí ti dàpọ̀ mọ́ tútù. ọlọ́run ló fi tí ó yẹ dúró ẹ. afa yìí bí ìyá ti wá lọ nísìnyí ọba da ẹ̀yìn yá láti mọ̀ ẹ̀yin yá láti mọ̀. ọba da ẹ̀yìn yá láti mọ̀ báyìí gbogbo ayé bá sàdúrà nítorí ọba kó lára yá rẹ̀ lọ́mọ lò. insha Allah yóò rú. afa yìí لنفسك تجزى ما فعلت لغيرك. ìyá wa ń pé ọlọ́run èyí pé kò sọmọ mi báyìí. èyí pé kò sọmọ mi báyìí. إذا كانت الحالة كذلك ẹgbẹ́ kí mo ti wá báyìí ọmọ mi jẹ́rìí. فاقبض روحي وروحه èmi mi àtẹ̀lé ọmọ mi gbàálẹ̀ kẹ́nẹ̀ ká tó di ẹlẹ́sìn. حتى لا يرى الناس سوادا وجهنا. káwọn èèyàn tó máa fi wá sí yẹ̀yẹ́ kó tó di kó mọ̀ rí wa àti bí àtọwọ́ ọmọ já wa bọ̀. àwọn méjèèjì o. فلم تتم المناجاة àfa ìyẹn ò ti parí àdúrà rẹ bí títí ń kébù sí. إلا وقد قبض روحهما. lẹ́ẹ̀kan náà àṣàyè lòdì ọgbẹ̀mí ìyá ọgbẹ̀mí ọmọ àjọmọ́ lọ́wọ́ ojú ìlànà kìámà. La ilaha illallah. àfa yìí baba. ọwọ́ ló kọ̀ da fún ọ lẹ́kọ̀ọ́ mo ti fi lélẹ̀ sí òwú ni. ọlàbújá ọkọ̀ da fún ọ lábújá bóòlù ti kú ní. ọlọ́jọ́ sì wọ́n lé ọ wálé. ọkọ̀ da fún ọ ní maka bóòlù ti kú ní. ọlọ́mọkà wọ́n dìpọ́tì ẹ wálé. ọkọ̀ ìbò orí ṣe darí bóòlù ti kú ní. bóòlù ti kú ní. kàkẹ́ ní. لنفسك تجزى ما فعلت لغيرك. ọ̀gá nìyá. ọ̀gá nìyá o. لذلك فأعمل ما تشاء من
ọba bí ìyá bá ní kò ní da fún ọlọ́run kò ní da fún náà. lina musika tó ní sá. bí ìyá bá ní yọ da fún ọlọ́run kò yọ da fún náà. lina musika tó ní sá. ẹ̀yin ọmọ olókùn ẹ̀mí ara yín lè fi gbà o. lina musika tó ní sá. náà kó òkú wa sọ fún yín látàlí kí a mọ̀ ní sí báyìí kálukú ìwọ́ra rẹ̀ wọ́n báyìí ìhàwó lọ kọ sí ìyá rẹ̀ láyé nígbà tí ń bẹ. ó tún wá lọ tán ìhàwó ló tún máa kọ sí. ìyún náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ olókùn ẹ̀dá kùtùrọ̀ lọ ẹ̀dá kùtùrọ̀ lọ ẹ ṣàánú ìyá yìí sáré ẹ ṣàánú ẹ. ìbádà tí ìyá gbé lọ ní kò lè dáa la bẹ́ẹ̀ni. ìyá máa gba commission láàárọ̀ mẹ́ẹ̀ bí wọ́n bá kírun ìyá gba commission bí wọ́n bá gbàwé ìyá gba commission bẹ́ẹ̀ bá tó ẹbí ìyá yóò gba commission bẹ́ẹ̀ bá mutí ìyá yóò jẹnu ìyá bẹ́ẹ̀ bá fagbó ìyá yóò jẹnu ìyá bẹ́ẹ̀ bá ṣetọ́ọ̀gì ìyá yóò jẹnu ìyá. lina musika tó ní sá. kó bẹ̀rẹ̀ látàyé ní kí ayé tó lọ láyé ńgbà tí ń bẹ láyé ó fọ́ kọ́ ọ̀rẹ́ bá ti yá jẹ́nà bó fi ti yá rẹ̀ sí. lina musika tó ní sá. ìyá ẹlòmí ọ̀sàárẹ̀ kò tí ì kú tí ò ti lè jáde mọ́ látara pọ̀ mọ́ rẹ̀. ọmọ gbòdì ọ̀sán lọ́wọ́ ẹ̀. afa baba máa wá jáde gbogbo ayé ọlọ́mọ lálàsẹ ọmọ tó máa ń ṣépè fún ìyá rẹ̀ ló ń lọ. lina musika tó ní sá. ìyá wa ń pẹ́ kúńtà sọ ìhà ọ̀kùnrin mi ń káfí sákọ̀ mi. kúńtà sọ ìhà ọ̀kùnrin mi ń káfí sákọ̀ mi. wa ìsakọ́múta ọkùn wa iná sálẹ̀mú nagada. wa ìsakọ́múta wa iná sálẹ̀mú nagada. kúńtà sọ ìhà kúńtà sọ ìhà. wọ́n lálàáfíà ọ̀ngbádùn fẹ̀ ọ̀nlọ́mọ́tò fẹ̀ ọ̀nkọ́lé fẹ̀ ọ̀náwó fẹ̀ la ẹlẹ́mí ọ̀dá sọ fún yẹrì tẹ kú láyé. aṣọ lọ́lọ́. kúńtà sọ ìhà ọkùnrin mi ń káfí sákọ̀ mi. wa ìsakọ́múta wa ìsakọ́múta wa iná sálẹ̀mú nagada. èpè máma rẹ ni òjò rí sí. ìwọ́n fi ya ẹsẹ̀ ìrònú ọlọ́run wà dúró. ìwọ rí ẹ̀rí ìjáde láti ilé màmá rẹ. ó fi ya ẹsẹ̀ ìrònú pẹ̀lú ìbànújẹ́. níbi yóò kọ́gbà lọ́hùn nílé dúníyàn. bàbá dùn lóhùn darí kọ́ pé èmi lọ́ọ́ máa lè. àbí kí òun ọ̀rọ̀ kó fi rẹ̀ mí nínú. ó bá ti rí ìsèpé láti ìjọ sí. mo fọlọ́ òkúra mọ́fà nàbí ìsèpè. èpè màmá rẹ̀ ní ọjà oríṣẹ́. jẹ́ ń ṣe ìyá mi ra bí ọlọ́mọ. ọmọ tó ṣe ìyá rẹ̀ ṣe kó máa ní sọ́sídì. ọmọ tó ṣe ìyá rẹ̀ ṣe kó máa ní ẹ̀skẹ́pù. níbi yóò kọ́gbà lọ́wọ́ nílé dúníyà. bọ́sọ̀ ọlọ́pàá mú kọ́ máa ní ẹ̀skẹ́pù. bóyá sọ́jà ọlọ́pàá mú kọ́ máa ní ẹ̀skẹ́pù. àní ibi yóò kọ́gbà lọ́wọ́ nílé dúníyà. akọ lẹ́tà sí ilé asọ́pẹ̀kọ̀ ìsì. mo fọ́ ẹ̀ẹ́dẹ̀wọ̀ Ànábì Muhammad máa jẹ́ sẹ́yà mi lábí ọlọ́run. máa jẹ́ sẹ́yà mi lábí ọlọ́run. máa jẹ́ sẹ́yà mi lábí ọlọ́run. ọmọ tó sẹ́yà ẹsẹ̀ kó máa ní sọ́sídì. ọmọ tó sẹ́yà ẹsẹ̀ kó máa ní sọ́sídì. bó ṣe lọ́pàá mú kó máa ní sọ́sídì. bó ṣe sọ́jà lọ́pàá mú kó máa ní sọ́sídì. níbi yóò kó wà lọ nílé dúníyà. akọ lọ́tọ̀ sí ilé aṣọ pé kò ní sí. mo fọ̀rẹ́ ẹ̀bẹ̀ Ànábì Muhammad máa jẹ́ sẹ́yà mi lábí ọlọ́run. ètò sábà ní ọjọ́ oríṣẹ́. ẹgbẹ́ màmá rẹ̀. àbá kàkà nẹ́bí bọ́bá níbi èrí gbàdúrà lọ́kàn ẹ mọ ní pẹ̀rẹ́ pọ̀dọ̀ wọ̀nyí o ẹ má fi yá sínú ìnira sàárè o ọlọ́wọ̀n ní fara ní ẹ̀yìn náà ọlọ́wọ̀n ní dààmú yẹn lẹ́yìn yá ọlọ́wọ̀n nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀ kọjá sàmì dáadáa ọ̀gá ni ìyá o máa bá wọn pè níwájú ọlọ́run ọ̀gá ni ìyá máa bá fẹ́ ṣeré lẹ́yìn ọ̀gá ni ìyá bàbá fẹ́ rí bàtí sí ọ̀gá ni ìyá bàbá fẹ́ rúnà gbígbà ọ̀gá ni ìyá bàbá fẹ́ láyé tọ́fẹ́ lálẹ́ kìyàmà ọ̀gá ni ìyá rẹ̀ ni kò tọ́jú gbogbo tó ń fẹ́ lọ́dà láyé aláhọ ẹwọ fìyà wọn àbójú tó ní afa wọn ni ogun jẹlẹ ọba níyà rẹ ọmọ jẹlẹ wọ rẹ ìyá rẹ ọmọ akọwé gbọlọ fìyà rẹ ọlọ́run ẹnìkan lè rí ọmú ẹnìkan ò sì rí imú ẹbí ẹkọ ẹnìkan lè rí ọmú ẹnìkan ò sì rí imú bàbá níbẹ̀ ìyá kálukú wa dọwọ́ wa o ọlọ́run níbẹ̀ ìyá jẹ́ o káwá sí la ilaha illallah ẹ̀ka kọ́ lálẹ́ dáadáa kúlú aláwọ̀ mẹ́ta
la ilaha illallah lẹ́yìn rẹ̀ ládàá tá a bá rí bẹ ìyàwó ní ọlọ́run dákun ìdájú kọ̀ ya pẹ̀lú ọlọ́run májèwọ́ bàjẹ́ èyí tí a fi ilẹ̀ ọlọ́run fún bàjẹ́ kí n gbọ́n náà Nabi sallallahu alaihi wasallam bismillahir rahmanir rahim la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين امين